غير المغضوب عليهم ولا الضالين. أنت شافي أرجو منك السلام. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. mo bọ ẹni tó bá yọ bọ ànábì òní mo rí ibú délé o. صلى الله عليه وسلم. bí wọn bá yọ bọ ànábì yóò sì máa rí ṣe sí. صلى الله عليه وسلم. ìwọ tó bá fẹ́ ní stroke tó sì ní ní. wéèfù ọwọ́ ẹ̀ báyìí kò ní sallallahu alayhi wa sallam. صلى الله عليه وسلم. ìta wa ṣe níbí báyìí. àwa kó àná Muhammad jáde ní. صلى الله عليه وسلم. èyí tá à ń ṣe lọ́wọ́ yìí làwa máa ń ṣe tá a máa fi lọ bọ́ lọ́hùn. àní yé ṣe nítorí pé ó pè wá. ànábì tá à ń ṣàdúrà fún. صلى الله عليه وسلم. ó ń dá ìkẹyìn padà sọ́dọ̀ tàwa náà. الله. òun ló fi jẹ́ pé lọ́dọọdún ọlọ́run kẹ́ wa ó ń ṣàánú wa àtẹni tá a pè gbogbo wọn náà ni wọ́n fi jókòó yẹ wá sí. الله. eléyìí ti jẹ́ ká mọ̀ wípé àdéhùn ànábì Muhammad الله عليه وسلم. pé gbogbo ẹni bá ṣàṣàlátù fẹ́mi ànábì marratan wahida sallallahu alayhi biha asharan. gbogbo ẹni tó fẹ́ gba aládá ní lọ́kọ láì níye pariwo àná Muhammad kó lọ sókè dáadáa. ما كان من بعدي kí n tó kí gbogbo àwọn bàbá níkàlẹ̀ ẹ jẹ́ kí n kọ́kọ́ lọ bí n ta torí ẹ̀ jókòó òun náà ni mo ní nàbí káṣí àṣàlátù fún nàbí. صلى. a ti mọ nǹkan tó wà ń tà ń sìn ìmọ̀lá kan máa ń ṣe sùúrù a mọ nǹkan tó wà ń tà ń sìn a ti dájọ́ mólírì sọ́nà kó tó di wípé wọ́n ní kò sí káàṣì mọ́ ṣáà yẹ mólírì mólírì téèyàn bá ti lọ yáwó ṣe yóò di ọ̀ràn. صلى. mo sùn dago méjì ni pé tó wáyé pé ẹni tí ó gbàdágbọ́n wọ̀ ẹ́ lọ́rùn mi nígbà tó wá ṣe tán wàláyé màá ti débi láti aago 9 àárọ̀ àdùnmọ̀ wa gbowó owó kọ́ ọmọ mọ́gọ́ ọmọ kí ṣe òmọ́tọ̀ owó kí wọ́n mọ́ yàgbẹ́ owó kí wọ́n lè kúure owó kí wọ́n lè jíire owó kiri. àwọn tí wọ́n ń gbà yẹn àdáwọn ẹlẹ́bi tó ṣẹlẹ̀ ni pé ẹ ti lọ gbé ọmọ gbàgbórí ìyá gbá ìtẹ́ ẹ̀ lè ṣe ẹ ti dasíra yín lọ́rùn. صلى على الهادي البشير محمد. gbogbo àwọn tí wọ́n wá ń ṣe mọ́lídì fún wa lọ́dọọdún tí wọ́n àjẹ́ àmà lágbẹ́ kò sí káàṣì. ó jọ mí lójú pé ọ̀pọ̀lọpọ̀ àwọn aláwọ̀ ọdún ó tún wá àwọn olóyè ó tún wá. kò sí téèyàn parọ́ mọ́ lásìkò tí ò ṣe rẹ́gí. والله. a ní sọ pé rọ́ ló ń pa àtọ́ra àti mọ́ tó wà ń tà. ẹ̀dẹ̀ wá mò ń bọ̀ níbi àdúrà yìí. gbogbo ẹni bá lẹ́sẹ̀ méjèèjì kó dìde sókè kájọ yin àná Muhammad. ما كان من بعدي. ìta wa ṣe ń bí la fẹ́ ṣe. أكرمكم الله. gbogbo ẹni bàbá mi ṣe léyìn ó sì mú oríire délé yín oríire dánìkan ò ṣe rí nínú léyìn yóò bẹ̀rẹ̀ lórí tiẹ̀. آمين. Tasiu máa bá ń tẹ́ ìlú sí dáadáa aláì bọ́ bàbá mi lù dáadáa tó dùn ń bu ọ ní nǹkan tó gidi ẹni afẹ́ yìn olówó orí wa ni. mọ́gàmá ẹ jẹ́ kí bí free orí stage ẹ dákun. olówó orí wa la fẹ́ yìn. sallallahu alayhi wa sallam. gbogbo ẹni tó bá sọ pé irú eléyìí ọ̀dà nǹkan rẹ̀ ò ṣẹlẹ̀ lọ́dọ̀ tiẹ̀ rí. Allah. à ń yí ànábì ṣe bí torí ànábì làwọn èèyàn ṣe jáde báyìí èmi kọ́ mo pe àwọn èèyàn mi táwọn èèyàn pè bàbá onígbòkò wọn ń bọ̀ lọ́nà báyìí wọ́n gbàlejò deputy governor Ogun State nílé lọ́dọ̀ wọn ni ò jẹ́ kán tí ì débi àjọ máa ń bẹ̀rẹ̀ ni àdẹ̀jọ́ máa ń parí ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà wọ́n ti wà lọ́nà báyìí ṣé èèyàn kan wá lè da odidi ọba láàmú láti odidi gbòkò yẹn
ó sì máa bọ̀ tí ìbá ṣe bá nàbì ló pè. sallallahu alayhi wa sallam. sọ pé Mawlaya salli wa sallimu daimani abada ala habibika khairil khaliqi kullihim. Mawlaya salli wa sallim daiman abada Bámi wá sí ìmúmìnira. habibika khairil khaliqi kullihim. ẹ má dúró gidi Salli daiman abada jẹ́ kí bọ̀lú jẹ́ ara rẹ̀ fún ìdàlọ́. habibika má dúró gidi gidi ní síkìrì. khaliqi kullihim. Mawlaya salli wa sallimu daimani abada ala habibika khairil khaliqi kullihim. Mawlaya salli wa sallim daiman abada ala habibika khairil khaliqi kullihim. Ẹ̀ka sókè ni ẹ má nà sílẹ̀. Azakuri Òkèlè wọn lọ. bizi salami Bàbá Bùlá Galili mi fẹ́. anahu basharu anahu Àìrò àlèké láàyè kó lè rẹ̀ mẹ́. Mawlaya salli Gbogbo ẹni tó bá wí kò ní sọ́rí bí. daiman abada ala habibi Bàbá èrè ló balẹ̀ dé. Àmì tàṣà kórè jẹ́. Àmì tàṣà kórè jẹ́. Rani bisi salami. Masaji tadamu ajara. Ní mọ̀kìlá tẹ́lẹ̀ dáná. Mawlaya salli wa sallim daiman abada ala habibi Ìbànújẹ́ ara rẹ̀ ń pọ̀ dànù. khaliqi kullihim. Sọ pé Muhammadu. Rasulullah Rasulullah Muhammadu. Rasulullah Ànábì. Rasulullah Muhammadu. Rasulullah Ọmọ Àmínà. Rasulullah Bàbá Rùkọ̀yà. Rasulullah Bàbá Fátímà. Rasulullah Ọmọ Abudallah. Rasulullah Muhammadu. Rasulullah Muhammadu. Rasulullah Yasi Muhammadu. Agbàdúrà. Sọ́ọ̀ Muhammadu. Èmi Muhammadu. Yasi Muhammadu. Níṣẹ́ ńlá bọ̀wọ̀ mi. Ẹ̀rí dada. Ẹni ò bá bọ̀wọ̀ ẹni ò là níwájú Ọlọ́run sọ pé abiyamọ bọ̀já lọ̀rọ̀ gbọ́rọ̀. Abiyamọ bọ̀já lọ̀rọ̀ gbọ́rọ̀. Ànábì ní ó gbà mí gbàrà mi. Ẹ ṣeun. Ànábì ní ó gbà mí pọ̀mọ́ mi. Tó bá dà láàrínlá. Ẹ̀sùn pàbíyamọ bọ̀já gbọ̀rọ̀ gbọ́rọ̀. Ya Rasulullah ìwòkọ́ ẹ̀yin olóríire. Ẹ jẹ́ ká wí dáadáa. Rasulullah ọ̀gá ìdè tó bẹ̀ gbọ́. Oníṣẹ́ ńlá. Àdáńlá ńlá. Rasulullah.
salli ala Muhammad. كبلاك ولا هادي لا صراطك المستقيم وعلى آله وقدم كدار العظيم. gbogbo wọn tí ó wà lórí ìdúró yìí tó fi àlàáfíà ara rẹ̀ tó fi yòǹbó àná Muhammad. sallallahu alayhi wa sallam. mo sọ pé níjọ́ táyé bá pàtẹ aburú àbí táyé bá lé ọjà aburú kalẹ̀ tí wọ́n wẹ́ni tí wọ́n ta fún. gbogbo wọn tó wà ń bí tájọ dárúkọ ànábì ayé ò ní tajà aburú fún ọ. amiina. ẹ fi ọlá nàbì tẹ yòǹbó yẹn kí kálukú fi tọrọ oore tó ní mínì dàdó Kasim fi tọrọ oore tẹ́wọ̀ rẹ kó lálàfo kó wá tọrọ oore tó nítumọ̀ o ti ń lọ mọ́lídì fèyí tó wá yìí ẹlòmíì tí wọ́n bá ní kó dà níyàn níta yóò ṣẹnu ṣùtì ṣé àwa dá ní ọ̀dà níyàn ló ṣe sí ni àbọ́lọ́hún tó fẹ́ gbà nǹkan lọ́wọ́ ẹ̀ àbí kọ́ ọ̀dà níyàn ṣébi tó wàá ti tú ọ ni. béèrè oore kan tó nítumọ̀ mọ́ béèrè ọṣẹ ẹ̀wẹ̀ ẹlòmíì kàmáàlì ní sùúrù ẹlòmíì ò ní ẹ ọlọ́run bá mi sanwó lé mi ọ̀dẹ̀ ni ẹ wàá sọ pé ọlọ́run kọ́lé fún mi ni tó bá ti ní kọ́ ọlọ́run kọ́lé fún ọmọ bí ó ti lè sáyẹn mọ́ tó sọ pé bá ń ṣe dẹ́kìn bá ń ṣe pop o mọ́ gbàgbé láti bá ń ṣe plumber o ọlọ́run mo nídìí AC o kò nídìí ẹ sọ fọlọ́run pé ọlọ́run kọ́lé fún mi kọ́ ọba ń dára pariwo sallallahu alayhi wa sallam kó lọ òkè lẹ́ẹ̀mẹ́ta. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ìwọ tó bá mọ̀ wípé ànábì ọlá rẹ̀ tó gbà nǹkan wájú ọlọ́run musara rẹ̀ wá sọ́ọ̀lẹ̀ sínú abọ́ yìí sọ́ọ̀lẹ̀ sínú abọ́ yìí sàárà àdúrà tó ṣe sọ́ọ̀lẹ̀ sínú abọ́ yìí má sọ fún yàn pé ó yá mówó lọ oríire kì í ṣe nǹkan tí wọ́n ríra wájú ta èèyàn máa ń ra oríire níbi tí wọ́n bá ti ń ta oríire ni nínú ibi tó ti ń ta la wà yìí má ṣe sọ fún yàn pé ó yá dìde mówó lọ ìwọ dìde lẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ mówó wá láyé cashless ayé tó ríire wọ́n lélẹ́yìí ayé táwọn èèyàn fẹ́ lo owó láti fi wá oríire lọ́dọ̀ ọlọ́run tí ò sówó tó fẹ́ ná. ṣùgbọ́n ẹ̀dá tí wọ́n ń dá látijọ́ yìí náà ṣe bó rí ibi tó wà. àwọn tó ń pè ló mú gọ̀ yìí náà wọ́n ti kọjá ẹ̀. wọ́n ti rán sùn síbù ọjọ́ ti pẹ́. ọjọ́ ti pẹ́. òpònú tí ó bá ń pè wá lápá. ọlọ́run gbẹ̀san dé ó wá di kan rà. àti rẹ́sùn síbù ọjọ́ ti pẹ́. òpònú tí ó bá ń pè wá lápá. ọlọ́run gbẹ̀san dé ó wá di kan rà. àti rẹ́sùn síbù ọjọ́ ti pẹ́. òpònú tí ó bá ń pè wá lápá. ọlọ́run gbẹ̀san dé ó wá di kan. àti rẹ́sùn síbù ọjọ́ ti pẹ́. òpònú tí ó bá ń pè wá lápá. ọlọ́run gbẹ̀san dé ó wá di kan rà. rẹ́sùn síbù ọjọ́ ti pẹ́. òpònú tí ó bá ń pè wá lápá. ọlọ́run gbẹ̀san dé ó wá di kan rà. bàbá mi wasiril mu'minin. adama Allah hayata. ibi láti ẹ̀kí tí wọ́n máa ń jẹ wọ́rọ̀. Sheikh Abdulrazak Ajijola wasiril mu'minin náà gbogbo ìgbésí ti adama lápapọ̀. Allah hayata. olùwàjà rí pé bàbá ẹ kú gbogbo gbà ẹ kú àìfiwálẹ̀ àmín. àbúrò lájẹ́ sí yín lẹ́yìn Allah. ẹ dẹ̀ fiwálẹ̀ ẹ ń jẹ́ káráyé mọ́ rí yín mọ́ wa
ẹ ń fi agbádá yín ketí agbádá wa bí ipa àjọjẹgbẹ́. Subhanallah. má sọ igbe torí mo ń fi status yẹ tó post ìyẹn ti sọ mí di set yẹ. no mo lè wo bóyá ó sì ló ń ṣe ń bẹ̀. mo wò ó sọ igbe àtijọ́ dirọ̀ kó wá mẹ́sẹ̀gì mi kó wá kọ sàlámù lásán kó mọ̀ sí sàlẹ̀ yẹn orí ẹ̀ ò pé mi. so àlèmọ̀ jókòó tì yín lóòótọ́ kò sọ wá dẹgbẹ́ ọlọ́run járe yín pẹ́ bàbá. Àmín. bàbá àgbàlá rẹ̀ sà Sheikh Muhammad Musa arẹ̀sà ẹ̀kú gbogbo ẹ̀kú ojoojúmọ́ ọlọ́run mọ̀ bàtí ń jẹ́ láéláé. mo dúpẹ́ ẹ̀kú àdúrótì ọba tó ṣe kínní náà tó ó jiná púpọ̀ kò tún wá jóná olùwàjò mọ̀ dá sí. Àmín. ọlọ́run Sheikh Ibrahim al-Markazi Rahmanallah. olóhùn oyin Allah. ibi táfà Ibrahim ó ti sọ̀rọ̀ tí ò ní yóò gba nǹkan méjì kún bẹ́ẹ̀ yóò gbowó yóò tún mú obìnrin ọlọ́run ló fi méjèèjì ṣàánú wọn ọlọ́run kò járe yín pẹ́. Àmín. Al-Khalifa Mawlana Sheikh Murtado Aremu aramọ́lẹ́kùn mímọ́ olùwàjáre yín pẹ́ ìgbà náà ọlọ́run má jẹ́ ó dàrú olùwàjáre mọ́ gazi. Àmín. Habibi Sodiki layo adilahu Habiba. Habibi. Mawlana Sheikh Ahmad Al-Rifai Al-Mubi Asadullah olùwàjáre yín pẹ́ ọlá Qur'an al-Karim má fa burú ṣe yín láéláé ọlá Al-Qur'an. Àmín. náà mo kí Alhaji wa Nasirudeen Ogunlesi afẹ́wé wọn ní láwà ní aṣáájú àdínilé ni mo kí yín púpọ̀ Àmín. bí n bá pè yín jáde sí mo ń bọ̀ nbí kíkì yín mo kí ọmọ owó Alhaji wa Honorable Azizat àwọn dà